lórí ọ̀rọ̀ Nàìjíríà kí wọ́n tètè wá nǹkan ṣe sí. Wọ́n ní bó bá ṣomi kó ṣomi, bí ó bá ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. Tí Bọ́lá Ahmed bá fẹ́ àlàáfíà fún orílẹ̀-èdè Nàìjíríà, kó pé orílẹ̀-èdè Nàìjíríà. Kó pé orílẹ̀-èdè Nàìjíríà. Ewúrẹ́ lòun ò bá gùn, kò sọ pé ò bá gùn tọ̀ṣe. Àgùntàn ló lóun yẹ wọ̀ bí dúdú. So ẹ wò ọmọ Yorùbá, ẹ kú déédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. Ẹ wò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ báyìí. Bọ́lá Tinubu ó ti ṣetán àti pín orílẹ̀-èdè yìí. Ẹ farabalẹ̀, ẹ máa bọ̀, ẹ wá wo fídíò yìí. Ẹ wá gbọ́ bó ṣe ń ṣẹlẹ̀, làwa ṣe ń sọ wípé kí wọ́n jẹ́ káwọn ará òkè ọya máa ṣe bí wọ́n ṣe ń ṣe sí Bọ́lá Ahmed Tinubu. Torí wípé ìṣẹ̀lẹ̀ yìí ni ó ṣẹlẹ̀ tí ó fi pín orílẹ̀-èdè yìí. Ó ti wá ṣẹlẹ̀ báyìí, Bọ́lá ti ṣetán, ó ti pinnu láti pín orílẹ̀-èdè yìí. Ọ̀nà wo ló fẹ́ gbé gbà? Ẹ dákun ẹ̀yin olólùfẹ́ wa, bẹ́ẹ̀ ṣe ń wọlé mi ní gbà yẹn lásìkò rárá. Àmọ́ ẹ jọ̀ọ́ ẹ máa kọ síbẹ̀, orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ní kíákíá. Torí ẹni bá ojú ògún ní ipa bìnírè, òun lẹ́yìn àgbà wí. Àwọn tó mojú ọ̀rọ̀ àwọn la gbé wá lórí ètò lónìí. Ẹ gbọ́ mi dáadáa, ẹni tó ní táwọn olóyìnbó ń pè ní ẹlẹ́rìí tó máa sọ̀rọ̀ tẹ́sì bá bẹ́ẹ̀, òun ló ń bẹ lórí ètò. Ẹ gbọ́ mi dáadáa, torí wípé ìrìn àjò táàrin yìí, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ níbẹ̀rẹ̀. Wọ́n ní bí ọba ṣoje kó ṣoje, bí ọba ṣẹ̀jẹ̀ á ṣẹ̀jẹ̀, kò sí ọ̀nà àbáyọ ju pé kó pín orílẹ̀-èdè yìí. Àmọ́ wá bẹ̀rẹ̀ fẹ́rẹ́ jókí, ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí, kẹ́ ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ gangan àti bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti òpin ẹ̀. Ẹ gbọ́ òpin ìṣẹ̀lẹ̀ yìí láàrin àsìkò yìí sí oṣù bíi mélòó, ìyẹn October. Ẹ wá gbọ́ àwọn tí wọ́n fẹ̀mí wọn di. Àwọn ọ̀jọ̀ ọba tá a yọ lórí àlééfà. Ọba tá a yọ lórí àlééfà, bá a ṣe gbé Bọ́lá Tinubu, bá a ṣe fà á yọ kúrò nípò ààrẹ tó bá kọ̀ láti pín orílẹ̀-èdè yìí, gbogbo ẹ̀ ló ti wà ńlẹ̀. Ẹ gbọ́, gbogbo ẹ̀ ló ti wà ńlẹ̀. Olólùfẹ́ wa, ẹ máa kọ pé orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́ ní kíákíá, torí wípé kí fídíò yìí kó lè lọ jìnnà. A gbé wá gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀, kí gbogbo wọn ó lè gbọ́. Gbogbo ìgbìyànjú ẹ̀yin ọmọ Yorùbá lọ́tùn lósì tẹ́ ń gbàdúrà, ẹ̀yin tẹ́ ń gbégbésẹ̀, ẹ̀yin tẹ́ ń jáde nípa pé ká lè ní òmìnira, gẹ́gẹ́ bí bàbá wa Professor Banji Akíntóyè ṣe ń gbìyànjú, tí bàbá wa Dr. Sunday Adéyẹmọ tí ò dúró, àwọn Koiki Media, àwọn Yorùbá World Media àti gbogbo àwọn àtàwọn lọ́balọ́ba tó jẹ́ tiwa, tí wọ́n ń ṣiṣẹ́ tiwọn náà lábẹ́nú. Òmìnira Yorùbá ti dé báyìí, torí Bọ́lá Tinubu máa pín orílẹ̀-èdè yìí. Níbi tí ọ̀rọ̀ yìí gbé dúró yìí, tí ọba wa fẹ́ pín, nǹkan báyìí ó ṣẹlẹ̀. Gbogbo ẹ̀ òun ni bàbá yìí sọ. Ẹ dákun, fídíò bàbá yìí ń bẹ, fóònù nọ́mbà wọn lẹ̀ ń wò lójú àwòrán yìí. Ẹ bá mi pè wọ́n ní kíákíá. Bàbá òun ẹ̀ ní pẹ́ mọ̀ wọ́n. Àwọn ni bàbá àṣẹ àti agbára ìtúsílẹ̀. Orí òkè àṣẹ àti agbára ìtúsílẹ̀. Ìyẹn ni mò ń sọ̀rọ̀ nípa bàmí wòlíì àgbáyé ni Táíwò Ṣólóyè. Ẹ gbọ́, wòlíì àgbáyé ni Táíwò Ṣólóyè. Ẹ pè wọ́n ní kíákíá, ẹ bá wọn sọ̀rọ̀. Torí bàbá yìí, àwọn ẹ̀rí tá à ń gbọ́ nípa wọn, òun ló ń jẹ́ ká túbọ̀ máa tẹ̀síwájú láti máa gbé wọn láti gbàdégbà. Tí ẹni ò ní ṣòro ó ṣe. Bàbá sọ pé Tinubu máa pín orílẹ̀-èdè yìí, nǹkan báyìí máa ṣẹlẹ̀. Wọ́n ti sọ àwọn kan sẹ́yìn tó sì ṣẹ o. Wọ́n ti sọ nípa pé àwọn ìwé òkú lọ́dún tó kọjá tí ó pọ̀ ní mars ó ṣẹlẹ̀. Wọ́n sọ̀rọ̀ ọ̀nà tó ṣẹlẹ̀ ní California, wọ́n ti sọ. Wọ́n sọ̀rọ̀ aeroplane tó máa já. Wọ́n sọ̀rọ̀ Trump. Fídíò wọn míì tẹ̀ ń bọ̀ tí wọ́n tuntun sọ. Àmọ́ ẹ kọ́kọ́ gbélé. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé, bá ń subscribe sí channel yìí. Ẹ like, ẹ comment, ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ gidigidi. Ó yá o,
ẹja fohùn sí nínú ilé. Kò tán síbẹ̀ o, ó láǹfààní láti gbọ́ àwọn nǹkan tó lè lò tó fi ṣagbára, gẹ́gẹ́ bí omi ni o, gẹ́gẹ́ bí anointing oil ni o, gẹ́gẹ́ bí ọṣẹ ni o. Bó ṣe wá rí ìgbà lọ́dọ̀ wọn, ó ń bẹ lọ́dọ̀ bàbá. Ọ̀yá ẹ̀já débẹ̀. Lórí ọ̀rọ̀ Nàìjíríà, kí wọ́n tètè wá nǹkan ṣe sí. Wọ́n ní bó bá ṣomi kó ṣomi, bí ó bá ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. Tí Bọ́lá Ahmed bá fẹ́ àlàáfíà fún orílẹ̀-èdè Nàìjíríà, kó pé orílẹ̀-èdè Nàìjíríà. Kó pé orílẹ̀-èdè Nàìjíríà. Ewúrẹ́ ló wọ̀ bá gùn kò sọ pé wọ̀ bá gùn tọ̀ ṣe. Àgùntàn ló máa ń ṣe ọ̀rọ̀ bí nínú. Bàbá, ẹ kú dédé àsìkò yìí. Yóò dára fún yín lórúkọ Jésù. Àmín. Sà, ohun tí mo rí ní agbára. Ó ní agbára. Torí pé mo rí pé ìjì ń jà. Ìjì yẹn pọ̀ gan-an. Ìjì tí mò ń sọ nípa èyí, àwọn ìjì kan wà wọ́n máa ní ó kápánù. Ìjì eléyìí tí mò ń sọ kìí ṣe èyí tó kápánù. Èyí tó ń gbé odidi ilé lẹ́ẹ̀kan náà. Tìpìlẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé, nǹkan kan ṣẹlẹ̀ ní California ní US. Àwọn kan Ọlọ́run fi hàn wọ́n, wọn ò sọ̀rọ̀ síta. Torí pé tí wọ́n bá sọ̀rọ̀ síta, wọn bá rí ìdènà. Ṣùgbọ́n eléyìí tí Olúwa fi hàn mí, mi gbọ́dọ̀ má sọ síta. Torí pé kí gbogbo ènìyàn lè múra sí àdúrà tó lágbára ní orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí pé ìjì tó bá jà yóò kan ọmọdé o, yóò kan àgbà o, yóò kan onílé o, yóò kan àlejò. Ìjì le gẹ́sà. Bí mo ṣe rí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń dàrú mọ́ra wọn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń rọ́ papọ̀ mọ́ra wọn. Ṣùgbọ́n mo wá wádìí kí ló lè fa ìjì, kí ló lè ṣẹlẹ̀, kí ló mú ìjì wá, kí ló lè fà á. Ṣùgbọ́n Olúwa sọ fún mi pé àìgbọràn orílẹ̀-èdè Nàìjíríà, àìṣe bó ti tó àwọn olórí ní orílẹ̀-èdè yìí, òun ló lè fa ìjì yìí o. Ìdí nìyẹn tí Olúwa ṣe rán mi o, kí gbogbo ènìyàn kí wọ́n múra sí àdúrà. Ohun tí mo sì ń wò, òun ni oṣù kẹfà. Kí ìjì má ṣẹlẹ̀ o, kí ìjì má ṣẹlẹ̀ o, kí ìjì má ṣẹlẹ̀ o. Olúwa sọ wípé kí gbogbo ènìyàn gbàdúrà kó tó oṣù kẹfà, kí ìjì má ṣẹlẹ̀. Ìyẹn ni nǹkan tí Olúwa rán mi. Olúwa sì ní kí n sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n wá nǹkan ṣe sí ohun ọ̀wọ́n gógó tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn kan wọ́n fẹ́ fún wọn lóúnjẹ, wọ́n tẹ ọmọ tó 36 pa ní ìlú kan. Ààrẹ orílẹ̀-èdè wá wòran pé àwọn tó fẹ́ fáwọn yẹn lóúnjẹ, òun ni àwọn tó mú pé wọ́n jẹ̀bi. Àwọn làwọn tí wọ́n fi ẹ̀sùn wá lẹ́nu wò. Ṣùgbọ́n Olúwa sọ fún mi pé ebi pọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sì ń kú nítorí ebi o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò róúnjẹ jẹ tí wọ́n ti bẹ̀ wọnú àìsàn o. Tí ojú Olúwa sì ń korò sí eléyìí. Kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kán tètè wá nǹkan ṣe o. Kán tètè wá nǹkan ṣe o. Ìlú tí wọ́n bá ti fi owó tó pọ̀ tó báyìí, tó jẹ́ owó gẹ́gẹ́ lé nǹkan tí wọ́n rà bẹ̀, yóò jẹ́ ìlú tí wọ́n ti ní àwọn ètò tó lè mú ìrọ̀rùn wá fún orílẹ̀-èdè náà. Kí wọ́n tó sọ pé àwọn fi owó lé owó tàbí àwọn yọ owó ìrànwọ́ o. Ohun tó ń ṣẹlẹ̀ yìí ti ń kọjá agbára o. Ohun tó ń ṣẹlẹ̀ yìí ti ń le jù o. Ohun tí Olúwa rán mi sí orílẹ̀-èdè Nàìjíríà dé o. Kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tètè wá nǹkan ṣe sí àwọn tó wọ́n ní ọ̀wọ́n gógó yìí o. Kó má bàa pẹ́ jù o. Ìyẹn bẹ́ẹ̀ o. Ẹlẹ́ẹ̀kejì, Olúwa sọ mi pé kó tó October ọdún 2025, àwọn alágbára kan tá ò tiẹ̀ fèrò sí, tá ò fọkàn sí. Olúwa sọ fún mi pé wọ́n máa kọjá lọ lórílẹ̀-èdè yìí. Ẹ lọ kọ sílẹ̀, wọ́n papòdà ni. Wọ́n pa yín. Bẹ́ẹ̀ ni sà, wọ́n á fayé sílẹ̀ ni.
ọ̀dà kó tó wọ October ẹ lọ kọ sílẹ̀ o, ẹ lọ kọ sílẹ̀ o. Èmi máa ń sọ kankan pé mi kì í dédé jáde. Iṣẹ́ tí Olúwa rán mi sí gbogbo ayé, Olúwa pè mí, ó rán mi fún ìtúsílẹ̀ àti ọ̀nà àbáyọ onírúurú ogun fún àwọn ènìyàn, pàápàá jùlọ àwọn tó bá lè gbọ́ràn tí wọ́n dẹ̀ lè tẹ̀lé àṣẹ àti ohun Olúwa. Àwọn ni Olúwa rán mi sí o. Bíbélì sọ pé bí ayé àti ọ̀run kọjá lọ, Olúwa ní kínkínní nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣẹ. Ohun tó Olúwa tún rán mi rèé o, ìyẹn lọ bẹ́ẹ̀. Olúwa ní pé kí President Bọ́lá Ahmed Tinubu yí èrò ọkàn wọn padà lórí ọ̀rọ̀ Nàìjíríà, kí wọ́n tètè wá nǹkan ṣe sí. Wọ́n ní bó bá ṣomi kó ṣomi, bí ó bá ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. Tí Bọ́lá Ahmed bá fẹ́ àlàáfíà fún orílẹ̀-èdè Nàìjíríà, kó pé orílẹ̀-èdè Nàìjíríà, kó pé orílẹ̀-èdè Nàìjíríà. Ewúrẹ́ lòun ò bá gùtù, kò sọ pé òun ò bá gùtàn ṣe. Àgùntàn ló náà yẹ òun òbí dúdú. Àwọn ìrìn àjò kan wà nígbà tí Olúwa wò pé jẹ́ ń dá ènìyàn kí wọ́n wà nínú ìrọ̀rùn, kí wọ́n wà nínú àlàáfíà, kí wọ́n wà nínú jíjẹ mímu ní bó ṣe wù wọ́n. Ṣùgbọ́n nígbà tí ènìyàn dé, ènìyàn yí ìwà rẹ̀ padà. Olúwa gan fúnra rẹ̀ sọ pé mo dá ènìyàn tán, inú mi bàjẹ́. Olúwa lè dá Nàìjíríà ní àdápapọ̀ láti rẹ̀, ṣùgbọ́n ìwà wọn ò dọ́gba mọ́, ṣùgbọ́n èrò wọn ò dọ́gba mọ́, ṣùgbọ́n ìṣe wọn ò dọ́gba mọ́. Kí wá ní dandan? Olúwa ní pé ká ẹ kúkú pé kí àlàáfíà lè wà lórílẹ̀-èdè. Ẹ pé kí olúkálukú lè mọ ìṣètò ìjọba rẹ̀ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Kí ẹ̀jẹ̀ má máa pọ̀ jù mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Olúkálukú ó ṣe mọ ètò àlàáfíà, ìgbé ayé ìrọ̀rùn àwọn ènìyàn rẹ̀. Fúlàní ò ní máa wá pa ọmọ Nàìjíríà, ọmọ ilẹ̀ Yorùbá ní Nàìjíríà. Àwọn Ìgbò wọn ní máa wọ́n pé àwọn ilé ìwọ̀n iṣẹ́ yẹn wá, ẹ má jà ràn wọ́n lọ́wọ́. Olúwa ní kí n sọ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu, ẹ wá nǹkan ṣe sí o, kẹ́ẹ̀dẹ̀ yí èrò yí padà kí àlàáfíà àti ìtura kó lè dé bá orílẹ̀-èdè Nàìjíríà. Olúwa sì rán mi sí gbogbo ẹ̀yin náà tẹ́ ní ìṣòro kan tẹ́ ń là kọjá. Olúwa ní pé kẹ́ jáde owó ọjọ́, Olúwa jáde gbàdúrà. Kò sí ń tàdúrà ṣe tì. Kò sí ń tàdúrà ṣe tì. Àdúrà ó borí gbogbo nǹkan. Ẹlòmíì ní àdúrà tó ti ń gbà láti jọjọ́ nǹkan. Wòmí sà, Bíbélì wípé ẹ máa gbàdúrà ní ìgbà gbogbo láìsinmi àti láìsàárẹ̀. Kí wá lóde tí wàá sọ pàdúrà ti sọ? Kí wọ́n lè tàwọn pé bàbá kan gbàdúrà fún ẹ ò tí ì rí èsì àdúrà, ẹlòmíì ò lè gbà kó rí èsì àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu l'Olúwa ń ṣe lórí òkè àṣẹ àti agbára ìtúsílẹ̀. Mo sọ tẹsítímọ́nì kan ní àìpẹ́ yìí fún ẹnìkan. Bródà kan ni ó ti wà ní Canada lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìlú Ìbàdàn ni wọ́n wà. Bàbá ìwọ́n làwọn ti lọ sí Ọ̀ṣun State lónírúurú ọ̀nà fún ọ̀nà àbáyọ wọn rí. Wọ́n làwọn ti lọ sí Ògùn State fún onírúurú ọ̀nà àbáyọ wọn rí. Wọ́n láwọn ti lọ káàkiri ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wòlíì ní ìlú Ìbàdàn tájọ wáyé. Bàbá ìwọ́n náà wọ́n gbọ́ program wa lórí rédíò kan tó súnmọ́ wa tá a máa ń ṣe rédíò program. Wọ́n wá ní àwọn wá ọ̀ pé jẹ́ kí n tún fún wọn ní trial. Bàbá yìí láwọn wá sí orí òkè àṣà àtàgbà ìtúsílẹ̀. Nígbà tí wọ́n dẹ̀ wá mo pray fún wọn, ohun tó Olúwa fi hàn mí nípa wọn mo sọ fún wọn, wọ́n ní bẹ́ẹ̀ ni dádì, kí làwọn afẹ́ ṣe? Mo ní àdúrà náà la máa gbà. Ṣé lè ráyè fàdúrà, àyè lẹ̀ fún àdúrà? Ọ̀pọ̀lọpọ̀ gbọ́ ráyè àdúrà. In tó ń ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n fẹ́ dáhùn àdúrà but wọn ráyè àdúrà. Brother láwọn máa wáyé, àwọn máa wáyé. Adégbọ́n gbàdúrà nígbà tó yá Ọlọ́run fún wọn ní visa, torí pé in tó ṣẹlẹ̀ sí wọn ni pé wọ́n ti kọ́kọ́ wà ní òkè òkun rí. Ṣùgbọ́n tí àbìlù kan bìlù wọn tí wọ́n wá sí Nàìjíríà, wọn ò mọ bó ṣe dé Nàìjíríà sà. Wọ́n dé Nàìjíríà tán gbogbo nǹkan dàrú. Remote control. Ó ti débi pé wọ́n láwọn ti fẹ́ lọ para wọn. Bẹ́ẹ̀ ni sà. Testimony wọn gan tó wáyé pé ṣe play ni ó wà ní fóònù mi lọ́wọ́lọ́wọ́. Ẹni tó bá lòun fẹ́ gbọ́ gan láti ibi tó ti wò mí, ẹ lè message mi, I just want to hear the testimony. Ẹ gbọ́, ẹni ẹ ti wà ní Canada lọ́wọ́lọ́wọ́ báyìí. Sà, wọ́n ní pé báwọn dẹ̀ ṣe ní ìgbàgbọ́ sí Ọlọ́run orí òkè yìí, ó máa dá wọn lóhùn. Ọlọ́run orí òkè yìí dẹ̀ ṣe. Wọ́n kọ́ gba visa, nígbà tó ń gba visa, àṣẹ testimony wọ́n wá jẹ́rìí níwájú gbogbo ènìyàn pé Olúwa ti fáwọn visa. Wọ́n dẹ̀ wá tó wá bá mi pé pastor,
àìmọye tó ní visa Nàìjíríà tí ó padà di travel nítorí pé kò sí owó tíkẹ́ẹ̀tì tí ó fi lọ. Èmi tí mo sọ pé mi ò lówó tí mo lè fi jẹun bóun ni màá ti ṣe. Mo sì sọ fún pé ìránṣẹ́ kan nínú Bíbélì sọ pé wúrà àti fàdákà òun ò ní, ṣùgbọ́n òun ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ, pé lórúkọ Jésù gbé àkéte rẹ kò sì máa rìn. Èmi náà ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ. Ọlọ́run tó bá wa ṣe tí visa jáde á tún ké pé yóò dẹ̀ ṣe tí ọ̀nà àbáyọ tẹ́fì owó tíkẹ́ẹ̀tì sà kò tó oṣù kan tá a tún gbàdúrà owó tíkẹ́ẹ̀tì jáde. Ẹni tí ò fèrò ọkàn sí ló tún ràn lọ́wọ́. Ó ti wà ní Canada báyìí láti ending of October ló ti wà ní Canada. So mo fi eléyìí náà sọ fún gbogbo yín pé ẹ wò mí sà, ẹ ti gbàdúrà látọdún mẹ́wàá kò ní pé àdúrà yóò ní gbà. Bẹ́ẹ̀ni. Ẹ ti lọ bá ogun wòlíì kó sọ pé ẹ̀tún ní pàdé wòlíì tọ́lọ́ máa rán sí yín. Ẹnìkan lọ́lọ́ máa rán sí yàn. Tó o bá tí ìpàdé ẹni yẹn náà lè ṣe gbọ́dọ̀ dúró. Ó gbọ́dọ̀ dúró. Ṣùgbọ́n Olúwa rán mi sí yín lẹ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Olúwa ní kéèké jájọ gbàdúrà jájọ owó ọjọ́ Olúwa kí làṣírí ogun tó ń jà yín. Kí ni ọ̀nà àbáyọ sí orísun ogun yẹn? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí náà ni +234 70 25 47 54 27 lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27. Ẹ ti máa wò lórí screen láti bẹ̀rẹ̀. Lórúkọ Jésù bẹ́ẹ̀ bá ti ń pè mí pẹ̀lú ìgbàgbọ́ ẹ ó rí ọ̀nà àbáyọ, ẹ ó fún mi ní ìyanu testimony ayọ̀ lórúkọ Jésù Olúwa wa. Àmín. tó ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu bàbá wa Prophet Táíwò Ṣólóyè, bàbá orí òkè àṣẹ àti agbára ìtúsílẹ̀, níbi tí Ọlọ́run ti ń bá àìní àti ìṣòro àwọn èèyàn pàdé lóníranran. Ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn báyìí kí ẹ máa fọ̀rọ̀ ọ̀rọ̀ yín lọ Ọlọ́run bàbá wa Prophet Táíwò Ṣólóyè ní kíákíá. Ó sì dá mi lójú pé ìtúsílẹ̀ ọ̀nà àbáyọ yóò dé fún gbogbo ìṣòro yòówù tẹnikẹ́ni nínú wa lè ní. Títí ìgbà míì tẹ́ẹ̀tù máa bá bàbá wa pàdé. tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé, bá wa subscribe sí channel wa, ẹ share, ẹ comment, á tún pàdé lórúkọ Jésù. Ó dàbọ̀.